falling down my precious bag, my precious bag. Tálẹ́fẹ́ kọ́ mi wé ni. Alọ́jọ́ dá fún mi. Ta ló máa kọ́ lé yín wé? Àlọ́ lọ́pọlọ, ọpọlọ yín ṣiṣẹ́ dáadáa. Ọ̀mọ̀wé dẹ̀ tún ni mí. Ẹ ti máa rí ó hàn lára mi gan. Ẹrẹsẹ̀ pé egun. Ṣé tó lóde ni? Wèrè lélẹ́yìí. Dáadáa mọ̀ sí tẹ̀ ń dá ọpọlọ yín ò tó nǹkan. Fantabulous semi-permeable membrane indigenous of sagacity. Mo sì sọ fún ọ, jẹ́lé yóò jẹ́ ìgbà òpin. Tọ́tún sọ ọdún ègún lẹ́gbẹ̀ẹ́ mi. Èmi ọ̀sán bàtà yín gbádùn. Ìwé wo ló fẹ́ ka? Orí tó báyọ̀ ní kò lọ́pọlọ. Ìwọ tó mọ tó mú kún mẹ́kọ̀ọ́ yọ kàwé. Yóò bá dogun kó dogun. Ọdẹ. Ibi ilẹ̀ wa, wọ́n ló ti dá. Àrífọ́lá, mọ ìyànjú ẹ. Lẹ́yìn tẹ́ ń pariwo bó lè dogun kó dogun. Bó lè dìjà kó dìjà láàrin nísẹ̀yìn lẹ́kọ́ họ. Àti ìmúralẹ̀. Ẹ ìmúralẹ̀. Lérè kọ́ yìí. Yẹmí. Àbí Yẹmí kọ́ yìí. Àbádọ̀bálẹ̀ o. Ìwé ò jẹ́ dọ̀bálẹ̀ mọ́. Gbogbo yìí náà ni. Ẹlẹ́rìí bá ti rí i. Kéré o. Àkànní. Èwo la tún rí gbọ́ o. Baálẹ̀ olúwa yìí wọ́n ní kí n fi tó yín létí gbé kẹ́ pàdé àwọn gbàgede nísìn. Ẹ láti wá sí kíni. Wọ́n fojú rẹ̀ báyìí di kẹ́rin. Ájú mi kòrókòró báyìí ni mo fi rí. Irun orí mi ìwé ni. Ọwọ́ mi yìí lásán ìwé ló wà ń bẹ̀. Ṣé wọ́n rí bàtà ẹsẹ̀ mi tí mo fi rìn yìí ìwé ló rìn inú ẹ̀. Ẹ̀mí ń tẹnu mọ́ fún ọ rí. Ìwọ wo wáyé lédè ti rí wáyé Yẹmí. Ṣebí Yẹmí nírìn tí àyà rẹ̀ ta síta yìí. Ìwé ló débẹ̀ o. Ìmọ̀ tí ẹ̀ ló dúró yìí. Yẹ bá wá ìyá mi ẹ̀rí bá yà mí tààtà jù sí. Wọ́n lérè. Wọ́n mọ̀ ṣe pọ̀ tó. Ẹwà. Kí ni? Mo ní tàbá gbọ́dọ̀ tí mo sọ kẹ́ ẹ sọ kí ni ṣe yín. Ẹ mọ̀ kan mo gbọ́ èdè tẹ́ ẹ sọ mo gbọ́ dáadáa. Ìgbọ́. Dáadáa ni mo gbọ́ dáadáa. Mo bá ṣe fún yín ọ̀dọ́. Afa. Reverse. Sá. Reverse ẹ̀yìn. Mo rí kíní kan bẹ̀ ọ̀dà. Ẹ̀mí pé kí n reverse padà. Mo rí ọ̀dà mo rí tíra kan bẹ̀. Reverse ẹ̀yìn. Reverse dáadáa. Tíra náà ni. La ilaha illallah subhanallah. Láyìn tó yọ lọ́wọ́.
Aba tó ń lọ sátírà báyìí bá. Kí ni gbogbo wàhálà báyìí ni à ń lọ bìkan tó lọ ń sátírà. Ẹ fẹ́ fi tí àṣeyìn sí. Wàhálà tí wọ́n jẹ nù. Wọ́n lè bọ́lẹ̀ mú ṣe wáyé. Wọ́n máa dojú tolú ara ẹni. Wọ́n máa yàn bá àdán sátírà bẹ́ẹ̀ ní ọ̀tọ̀ kọ́ ni tí wọ́n máa wí ni. Ẹ̀wọ̀n sátírà lórí ìta láìsí tíra tẹ̀ dá bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́ dá tíra bẹ́ẹ̀. Aṣọ tíra Ọlọ́run káàkiri àkìrọ Ọlọ́run. Àwọn Ọlọ́run ló wá máa wá tán wá kó àwọn tíra wá sí ọ̀rọ̀ Ọlọ́run náà wá dà sínú ẹgbẹ́ báyìí. Ìtì máa ń sọ pé kẹ́ ẹ máa sà káàkiri nù. Ti yé sá. Àfi máa pẹ́ tíra Ọlọ́run ọba lé mi. Àbámọ̀ sùúrù tẹ bá ti rí tíra tó já wọn nà àfa ń sọ fún wa pé ká máa sáhùn. A lè máa rọ̀ sá àfi ń dáàbò bo ọ̀rọ̀ Ọlọ́run ni àfi ń pọ́n ọ̀rọ̀ Ọlọ́run ọba lé. Ti yé sá. Ọ̀rọ̀ alẹ́ kẹ̀rí ìmọ̀ kọ̀ gbà kí àwọn ọ̀dọ́ tí ó máa débẹ̀. Assalamu alaikum alájà o. Ẹ má bínú wa o. Ẹ dákun ṣé kìí ṣe pé n tí mo bá wá sí àyínà lẹ́yìn náà bá wá yìí. Kí lẹ bá wá tí mo bá wá kí ló ṣẹlẹ̀. Àṣì mú ní. Ẹnu yín pọ̀ wọ́n fi ṣe yín ni ṣé nǹkan tẹ bá wa mo bá wa ní ẹran ti yín kátó gé fìlà bẹ́ni tí lọ lé àná. Inú ló dé. Tí kí ni fi kí ló dé tẹ̀ ẹran bí ọ̀pọ̀ lẹ́tọ́ fún mi rẹ̀. Ẹ̀mí ọmọ ayé ní ṣe yín. Ẹ má bínú mo ní bẹ́ẹ̀. Ẹnu yín tó ṣe ṣùṣùṣù ẹgbẹ́nu sàn ẹgbẹ́nu yín sàn. Tó wọ́n tó. Assalamu alaikum. Wa alaikum salam. Wa alaikum salam. Alájà. Ẹ̀yin ni mọ́mí Amina bí. Bẹ́ẹ̀ ni. Àfáàní pé kí bá wọn fún yín níbí. Dáadáa bìí jẹ́lí lẹ́bí. Èmi ni èmi. Wọ́n kí bá wọn fún yín níbí. Ẹ ṣeun mà. Ẹ̀yin alájà ẹ bá mi dúpẹ́ fún àfa pẹ̀lú òwú Ọlọ́run ilé àtọ̀nà tí wọ́n náà ní bàjẹ́. Àmín. Bọ́n ṣe dùn mí nínú yìí o ilé àtọ̀nà wọn náà ní bàjẹ́. Inú tí wọ́n náà sì. Ọlọ́run ní kẹ́ jẹ́ ká fọpẹ́ fún pẹ́sìdọ̀ Ọlọ́run ló pẹ́ lọ́dọ̀. Alájà àfọ ò ní ṣìṣe gbogbo nǹkan tó bá dáwọ́ lé yóò mọ̀ yọrí sí ẹsẹ̀. Ọmọ tí yín náà ń lọ àánú ẹ ní ṣíṣe ẹ jèrè ọmọ ó rà láàánú. Àwọn náà kọ́ ìyá ló mú wọn dárú. Kí lè dẹ́yìn tí wọ́n sọ báyìí sí dáadáa bìí jẹ́lí. Ẹ má sọ ẹni tì mọ́. Ìyá ló mú wọn dárú. Alájà ẹ tún jáàjì ilé olówó ni. Ayé sẹ́yìn ni sẹ́ni olòsì wálẹ̀ yín wá kiri ni. Subhanallah. Subhanallah. Alájà. Ṣé ẹ mọra ẹ ti tẹ́lẹ̀ ni. Alájà mọ́ra wa. Ẹ mọ̀ wọ́n. Wọ́n kàn sí ní wá bí náà ni. Obìnrin ni yẹn máa ṣe sùúrù tí yín ṣe ti bọ́ ẹ máa ṣe sùúrù. Alájà rẹ̀ ní ṣìṣe. Alájà ká. Kò yẹ kí wọ́n gbọ́rọ̀ àwọn èèyàn báyìí láàyè jù. Wọ́n fẹ́ tán wọ́n kẹta sí gbogbo ilé ni. Ọlọ́run á ṣe dáadáa fún gbogbo wa. Mọ́mì. Alájà. Ẹ dúró. Látàárọ̀ sì ti ń dúró dì ọ́. Kẹ́rin. Látàárọ̀ kí ló wá dé tó wá dá mi dúró báwọn. Dáadáa ni ọlọ́kùnjọ́ da fáfá àdìgún èèyàn gidi. Fi sítórì kalẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní kò sọ kí ló bá bọ̀ lọ́rùn. Ọ̀rẹ́ ọ̀rẹ́. Ọ̀rẹ́ mi tí ṣe ti padà bọ̀. Bíbò. Ìwọ náà ti lọ lé dájọ́ ògo rẹ. Ṣé wò mọ̀ pé àfa tán bá ní sátírà káàkiri ògùn owó náà máa fi ń ṣe ni. Nígbà tó ọ̀gbọ́n yìí èèyàn fún lọ́wọ́ ni mo dájògo mi dákun béèyàn bá ń ṣe eré ní ò mọ̀ ṣe bí ò tún ṣe dáadáa kí la tẹ̀lé ṣe ilé ayé ta lè fi tẹ́ àwọn èèyàn wa lọ́rùn kò sí. Àtàrà lèmi mò ń sọ fún ọ. Máa lẹ́ lọ mí dákun wọ́n dákun kó sí kọ́kọ́. Wọ́n bí ọ̀rẹ́ mi tà sọ dùn. Jẹ́ ká jọ sáré lọ bí tí àwọn ìbò fi dúró dì ọ́. Dákun kó sí kọ́ lọ́dọ̀ ìjọ níbi ọjà wọn níbẹ̀ tó yìí. Kí ló ń tó wọ́n ṣe báyìí? Kí olókùnkùn gbọ́dọ̀ bá yẹn ń ṣe ọ́. Orí rẹ̀ tó bú jẹ́ ká jọ ṣẹ́bọ̀ nu.
yẹn ọmọ yìí o òun kàn máa já kíkà kalẹ̀. afa èwo lè yí dandan o. ibi tí rà ni tó bá ti ya àwọn àfa wa ló fi kọ́ wa. ẹ bọ́ síbí ṣé òun náà lè kó sínú láìlọ́ọ̀nù tó pọ̀ yìí. ẹ lákèsí o. aláwa ẹwà ẹ̀yin làfáà tí wọ́n ní ẹ mọ́ sátírà ẹ fi ń gbogbo àwọn èèyàn rí. ògùn bò ó. sẹ́rí àwọn àbá ló fi kọ́ wa pé tá a bá ti kíkà tó ya ká mọ̀ sá o. ok o rò pé mi ò mọ bó ṣe ń lọ ń gbòòrò àbí mo ṣe wà ní street ní àyè. ẹ wẹ́ látọ̀ fún mi lẹ́jọ́ mo bá tẹ̀lé. wọ́n ní tíra yìí ẹ fi ń gbògo ẹ̀rẹ̀ fi ń ṣògùn owó. o lè jẹ́ ọ̀ya gbé tíra yẹn lébi lọ. àbí gbé iná bá o. ọjà wèrè mo lọ gbé tíra lébi lọ. ẹgbẹ́ ẹ̀mọ̀kan èmi náà lè ya wèrè mọ́ yín lọ́wọ́ ẹ bá mi jà wọ́n dé ẹ̀wọ̀. ayé ẹ̀ máa bàjẹ́ gbogbo bàtà tó kó ní ẹ̀ àfáà yẹn máa tẹ̀lé wá bíbà yìí láàpẹ ti yà wò. sátírà ó lè ń mú lẹ́gbẹ̀ẹ́ mi. ó máa tó wá ń sìn. Sùmá sọ̀la sẹ́rí mọ́ dá lánàá bí ànábìrin sí tọ̀fàrọ̀ ẹlẹ́dà ní náà alákùnrin àbá Mansur wà. wọ́n jáde láìpẹ́ ní sà. àbí olóhùn lọ. wọ́n ti lọ dípẹ́ jẹ́ òun ò dágbére o. ọ̀dà wọ́n lọ àlùbáríkà wọ́n ṣe jíjẹ. èyí máa rí tiẹ̀. òun náà nígbà wà. níbo lọ lọ. níbo lọ látàárọ̀. ṣé tíra kan. bẹ́ẹ̀ni. wọ́n lọ àlùbáríkà dé wa. tí mo ní ọmọ ṣe náà ní. ọjọ́ mi o. wọ́n náà iṣẹ́ ọlọ́run ló ń jẹ́ yìí nítorí dáa tó ń ṣe yìí náà tí mo ní ọmọ ṣe náà ní ọmọ pọ́ntìrì ọlọ́run lé báyìí mo ṣe ní ọmọ ṣe ní ọlá àlùbáríkà ọlá àlùbáríkà. bẹ́ẹ̀ mo tẹ̀sí wá gbọ́ yàrá àmọ́ tí àmọ́ ti gbé wáyé mo ní kí ni àwọn kan tó kù tí a fi kún. tó ń wí òye mi fi kún bò. àní tá a fi kún bí ṣe ń dowó fún yín tí ọmọ dowó fáwọn náà. kí láà tó fi kún tìrọ ọlọ́run lẹ́yìn pa ń sá káàkiri à ń fi ń pọn ilé. àbá ẹni bẹ́ẹ̀ kọ́ taná fún mi. kí ló wí. ẹni bẹ́ẹ̀ kọ́ taná bá wọn. àbá abdulhaki ọjọ́ tí ẹ máa Mansur ń sọ. o ti mú nǹkan bá. àbá ìfọwọ́kan mọ́ lẹ́ àlọ́bù owó ni. o ti ń tẹ̀lé àwọn ọmọ akọ́mọ kéwù lọ́wọ́ kí àlùbáríkà lọ́wọ́ gbà o. bàtà rẹ tiẹ̀ dá. ọjà yín kẹrẹ bẹ́ẹ̀ gbé bàtà mi dá nígbà mo sanná nílò látàárọ̀ tí mo tọ́ bá ti àádọ́ náwó tó gbégbá ju fún ọ. o ti mú nǹkan bá. ọba yẹn mú kankan ẹ wo bí mo ti lọ sáà gbòdì àyè ni mo jìyà bọ́ mẹ́fà á ní dẹ́ẹ̀bí ń kún ẹ má gbé lọ ẹ má gbé lọ náà ni ẹ má gbé lọ bí kún tiyín kẹ́ ẹ má lò. mo rò pé ní kéwù tí o ti fẹ́ gba ìwàkiwà lọ́wọ́ rẹ ni nítorí tó wá ń sọ yìí yóò yà mí lẹ́nu o tó o ti máa mú nǹkan báyìí o ti ń tẹ̀lé àwọn ọmọkọ́mọ kéwù lọ́wọ́ ké bá kó lè lábàríkà ó sì tún ti ṣiṣẹ́ ọlọ́run báyìí olóòtú wá dé. àní ẹ̀fọ́kọ́ tí ọlọ́run lé ẹ̀dí sọ́kùnrin ẹ̀dí sọ́kùnrin ẹ̀fọ́kọ́ tí ọlọ́run lé. àwọn ọmọ bá sọ̀rọ̀ àlùbáríkà tẹ wá rà kẹ́ ẹ lè bá a rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lákùn máa bá a sọ̀rọ̀ èyí tó ń ṣe yìí ó fi lé àlùbáríkà ní lọ́jọ́ iwájú. ẹ sàmì àfàmà sùúrù. òun àjọ ayé òun wá rìn lọ́sàn-án ìgbà ẹ gbogbo òsì bàtà lẹ́sẹ̀ abẹ́ ṣe rí ibú ni. olórí burúkú ni yín o. sọ́ọ̀mù ọba àjà ni. abẹ́ mọ wọlé lọ kó kó ní. olórí burúkú ni yín o. gbogbo ọ̀rọ̀ táwọn yẹn sọ. mọ̀yà sí à ń jáde lọ máa ṣe tí o sì. ẹ tẹ̀lé burúkú tí yín ṣe. wà á bẹ́ẹ̀ wò ó wá àwọn òní làákàyè. yá ìgbé yín bu àwọn àbá gbé láyé lọ́rùn lọ́wọ́ fẹ́ lọ fi kún ti tẹ́lẹ̀ wọ́n lọ ń gbé sínú ọ̀fẹ́ lọ́fẹ́ sẹ́ kún wo má jẹ́ kéyìí rẹ burú o kó o sẹ́nu rẹ lákìbù ni o kó o sẹ́nu rẹ dédé síbi. Mansuru wa ṣé ìtàn ní kòkòbò rẹ wá bọ̀ kí ló dé tọ̀ bọ̀ pẹ́pẹ́ ń tọ́ yọ bọ̀ ọ̀bọ̀ kéwù lọ wá ké àyọjú náà ilé àfáàní tán fi tíra ṣe lòun ìnà lọ sọ kí n tẹ pẹ̀lú tíra ọlọ́mọdé ọfẹ́ pa kárí àfáà wa jẹ ọlọ́wọ́ pa kárí rẹ jẹ. ẹ̀rí wèrè kárí àkọ pẹ́dà ni kéri bu abẹ́ bọ̀ wọ àtàfà òun ni kẹ́kẹ́ bá ń gbé tíra mi lérí burúkú yín. 36 years ló lò nílé kéwìn kó tó ti sáré. Zuleya ẹsùn Zuleya ẹsùn Zuleya ma ẹ̀mí ló ni mo pè é ẹ̀mẹ́ta ni ma. lọ́rọ̀ ọ̀rọ̀ ọkọ ẹ̀ àfáà ìdìbò mo pè é sí. ṣé kò sí ma. etí mi ti kú nígboro àwọn àgbàdàgbọ̀ wọn ní tí etí ò bá gbọ́yìn kẹ́nu kì í bàjẹ́. nípa kí nìyẹn. lórí bí ọkọ ẹ ṣe ń ṣàtìrà káàkiri ìlú. Mọ̀mí ṣé tíra náà lẹ wá tíra tó kọmísà náà lẹ wá kàkún tó bá yẹn èmi ò rí big deal nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n ní súnà náà làwọn fi ń ṣe tó ọkọ mi ò dẹ̀ kí n parọ́ mo trust wọn. wọ́n ní tíra tọkọ ẹ ń ṣà tí ò bá yí ẹ wọ́n lóògùn owó ló fi ń ṣe. ìwọ náà wò
ó jọ gàdé kò jọ gàdé wọn náà wọlé ilé kápọ̀ ẹ̀ ń gbé ṣé òun nìkan làáfàá ni mo bí ẹ. Mami Ọlọ́run ló ṣe yẹn náà ṣé iná tó wá fẹ́ máa pẹ̀lú ọ̀bọ àwọn èèyàn jábúra ni mọ́mí ẹ̀wọ̀ yìí tó bá wọlé ẹnu ni kó máa fẹnu wọn sọ̀rọ̀ mi ò kàn mí o nígbà tó kàn mí ò ti ṣe nǹkan tó burú. tálẹ̀ ṣiṣẹ́ ò bá gbà bí kì í ṣe légbò Suliat jẹ́ kí n sọ fún ẹni tí ò bá sẹni tí ò bá kú èèyàn kì í fi àṣírí pamọ́ fún o. mọ́mí mi ò fi kankan pamọ́ fún yín. ó bẹ́ẹ̀ ta kí wàá tọkọ ẹ̀ kẹ́ ẹ jẹ́wọ́ ọ̀bùn kan lè dáṣọ ọrùn yín. mọ́mí bọ̀ kò sí nǹkan tó bá di kò sí. mọ́mí ẹ̀jọ̀ kí wọ́n nìkan tí a fà ṣe. mọ́mí mọ́mí. àbá kí tó wáyé mọ̀ tó pápá mùsùlùmí fún gbé wà lóde níṣẹ́ ní gbé wà mí dé aláfà ń lò wá ni bí wọ́n bá wọn lò wá wọ́n ti dá lọ́rùn bó tí wọ́n mú àwa lọ. àbá mùsùlùmí inú yín bu rọrùn sábòtì lè wò lè mú kí ló dé tẹ̀ ń tọpinpin àfa wa ẹ mọ̀ sí pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá ń tọpinpin àfa wa ẹ kàn dínú yọ o. ọ̀gbádùn kí wọ́n ti máa ń kàn dínú yọ. lọ́ra ayọ̀ kó gbé pamọ́ kó bọ́yọ̀ bá dìbẹ̀ àlọ́ òní làákàyè ọ̀kàndínní ìyájẹ́ nínú yọ wọ́n ti ẹ̀ dùn ọ́ náà tí wọ́n bá lù ọ́ wọ́n bọ́ ilé kéwù ní ọdún kẹwàá lójú àmẹ́rin wọ́n lọ́dún márùn-ún ló fi kọ́ mọ́tò wà. wọ́n á gbé àbá àkínú ẹ̀ ń dún. ọpẹ́ ní fọlọ àdúgbò ẹ̀rí pé ńgbà tá a ti lọ́dún márùn-ún à ń pààrọ̀ aṣọ ni aṣọ kan tẹ́ ń wọ láti jọ ti mú yín ìdarí oko náà ni ẹ̀ parọ́ rẹ̀. ọ̀dẹ̀ ni ọ́ níjọ́ ọmọ bọ́sọ̀ yìí dé kílẹ̀ pé yúnífọ́ọ̀mù ni. àìsí inú yín bu ṣé yúnífọ́ọ̀mù lè ké wa ni. ọkọ gbé yúnífọ́ọ̀mù lè ké wa akọ́lé léyìí tó yúnífọ́ọ̀mù máa kú gan wọ́n lè bá sọ yìí sí mi. ṣe bọ́lá àwọn òbí yín tán mú yín wá tán sọ pé ẹ̀ láṣọ ju méjì lọ láfẹ́ aláwọ̀ kẹ́ ẹ máa wo eléyìí. èrè yẹn bu wọ́n fi ṣe sáṣọ ti yín ẹ̀ kí ti bá ní. ọ̀dà inú rẹ̀ àbáwọn pé bàbá bó ni ayé àti mọ̀ kọ́ lánàá òun náà. ayé àti papọ̀ mọ́rọ̀ tá à ń sọ. mo ní àwọn òbí ilẹ̀ ìmíràn ṣètàní. ọlọ́pọ̀ yá yan Yéṣu ní. orí yìí ti bu gbàdá bá ń fẹ́ wá kí n jẹ sáyà. iṣẹ́ ọlọ́run òun náà lẹ lọ jẹ́ iṣẹ́ ọlọ́run náà ni. àbáwọn sùúrù ẹgbà. àbáwọn sùúrù tábà ti dé junction ọ̀bọ̀lẹ̀ tí ọmọ lọlé èmi àti àbá àbẹ̀rẹ̀ kí n máa fẹ́ dé ibì. ẹ̀yin tó ń lọ ibì kan èmi ọ̀bọ̀lẹ̀ mọ̀ wá lọlé. ẹ wọlé sọ ẹ wọlé. èmi dáa tán ilé ìlú. àbáwọn sùúrù àbá. ẹni wọlé. Wàhálẹ́kùn sálàm. Ẹ wá àwọn àfáà ńkọ́. sáà àfá àwọn àfá pẹ̀lú àfá Akímù wọ́n ti jáde. Mo ṣe ní ẹ̀wọ̀n jáde. Àfáà Mọ̀súrù ẹ̀ wá ẹ wá mo ti fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yẹn mo fẹ́ tẹ̀ sòtọ́ ọ̀rọ̀ fún mi. Ẹ jọ̀ọ́ nípa tíra táfà ń sá káàkiri yẹn kí nìkan táfà ń fi tíra yẹn sí gangan. bẹ́ẹ̀ náà ti gbọ́. Pé kí ni?
ẹ wọ ẹlẹ́yà ẹjẹ sọ fún yín o ẹjẹ ìsọjọ́ tó kèmí nìkan sáré o gbogbo àwọn èèyàn àti inú ìlú báyìí wọn láfa fi tíra àwọn sógun owó. subhanallah ogun owó. ẹ tún wá sí subhanallah kí ni subhanallah tẹ wá sí ṣé ẹgbẹ̀mọ̀ bàbá náà fi kíní ẹ̀ sógun owó ni. ìgbà tí gbogbo èèyàn wá ń sọ sí òótọ́ ní káfà fi sògùn owó ni àbáwọn èèyàn sọ fún fi sògùn owó. ẹ wo tẹ rí ojú ti fi gan ní ànábì ní bí n bá yín sọ̀rọ̀ yìí àbá fi tíra àwọn sògùn owó ni tẹ rí tètè ti mọ̀ pé àwọn àbá náà fi tíra àwọn sògùn owó ni tẹ rí gbàtà ń bọ̀ wá báyìí nísìnyí tẹ ní kí èmi mọ̀ wá ní pé àwọn àtàbá kì í mọ̀ wọ́n fẹ́ gbé àwọn lọ́bì kan inú gbó wọn wọ̀ lọ wọ́n sì kó tíra àwọn dání náà ni. ẹ wo àwọn àbá fi tíra àwọn sògùn owó ni. ọ̀daràn ṣe ti wá sílé yà báyìí. ẹ wo ẹlẹ́yà ẹ jẹ́ sọ kí ní kàwé kété pé sílé yà o ẹ sì ọ̀nà gbà ní o. inú gbó ló lọ àbí wọ́n lọ inú gbó. ẹlẹ́yà ẹ tẹ̀bà ni. ẹ wo àfa ọ̀rọ̀ ẹ̀bà kọ́ ló wà ńlẹ̀ yìí iṣẹ́ ìgbọ̀n kan ti ń ṣẹlẹ̀ ni. àwọn àbá ti lò wá tó má ti lò wá náà ká mọ̀ fi yókù jẹ̀bà ló kù. ẹ wo ẹ̀lẹ́ rẹ bàjẹ́ nu lé ìmọ̀ o. ṣé mo wá sí ọ̀rọ̀ sọ fún yín ní báyìí ẹlẹ́yà. mo ti bá mi. ẹ wá mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni. ẹ wá mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni. ṣàánú mi ó kọ bú táráyé fẹ́ sọ mí ọlọ́run dákun ṣàánú mi lè lérí iṣẹ́ tó ọ̀ràn mi lèmi ń jẹ́ tíra tí ń sá káàkiri tí ń fi ń pọ́n tíra àwọ̀ ọlọ́run ọba lé tí ayé wá fẹ́ sọ mí ló kọ bú lè lérí ọlọ́run dákun ṣàánú mi lè lérí o. wórówóró lọ sọ fún ìyàwó àfàwà pé wọ́n ti bá kan òde lápò tó fẹ́ darí àfàwà. sori dẹ́n sọ ní kankan tẹ́yìn ọba já èmi ti já o ogun lè mímí mọ́ o bẹ́mi ṣe wà yìí àwọn àbá ń lo àrísìkì wa ni kí ni yàgbá kí ni yàgbá bẹ́ẹ̀ ní sí. àfàtà ń wá lùbáríkà fún wa. wọ́n ìṣẹ̀lẹ̀ fún wọn ti ọ ní àlùbáríkà rẹ owó lè mi wá lọ́jọ́ tí mo lọ sa tíra ṣé tí mo fún ní àfà kíláàbì kun ṣé àfà dá mi lórí. ayíláhìlélá Masuru ọ̀wá dáadáa fúnra rẹ̀ yẹn ṣerú eléyìí kó jèrè. kí láriwo tẹ́ ń pa báyìí. orí Masuru ni ò pé. kí ló fàdúrà bẹ́ẹ̀. yọ máa dáa fún ọ. ọ̀rọ̀ rúdurùdu ní máa ń sọ ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ sétí. kí ló wá dé. wọ́n bá lọ gbọ́rọ̀ wútówútó tí Masuru lọ sọ nípa àfàwà fún ìyàwó wọn bá a bá ń ṣàtìrà o ẹ̀rọ fi ń lò ní o wọ́n fi ṣògbó owó ní o tí a bá ní ọ̀rọ̀ lọ níbẹ̀ ńlọ tá a bá ti rí inú ẹ̀gbẹ́ ká máa mú pamọ́. ọkùnrin yìí ó tiẹ̀ wá ní ọ̀dọ̀ náà. ó yẹ kó máa bẹ̀rù Ọlọ́run lára. ẹ jẹ́ àmọ̀ fúnra wa lé o wọ́n tó gbé báyà yìí sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ nísìn ọmọ yọ ẹ́pù nu àfa o ọmọ bàbá Mansuru kun o. ọmọ yọ àfa kù Mansuru mo tuntun pè Mansuru. àwa ẹni tó bá pọ́n fa ni ẹni lé làwọn pọ́n lè tọ́ ọ pápá wa lé ọ̀jẹ̀jẹ̀ rẹ̀ á sì mọ ìjẹ̀jẹ̀ rẹ̀. tọ́ba sọ jù báwọn lòun lè dàmbúlò lórí. wa ò lè dàmbúlò lórí. nígbà àwọn ọmọdé lánàá ló rẹ àtòkò tó fi kí ni wọ́n fi gbọ́ bọ́líbàgì ọwọ́ fẹ́ di àtòkò balẹ̀ jẹ́. ọlọ́run wọ́n kẹ́ ọkọ̀ múra sí i. ẹ máa sí i. àwọn àbá. ẹgbẹ́ wa bá àbá ni ẹgbẹ́ wa ẹ nìkan ni wọ́n gbé àbá yẹn ká bá ẹgbẹ́ wa ṣe àbá ẹgbẹ́ wa àwọn ọmọ bíi gbẹ̀mí wà lóṣè àbá ni ẹgbẹ́ wa ẹgbẹ́ wa sí àbá. kò lè gbé fún yín nígbà tó ti mọṣẹ́ ibi tó fi ń ṣe kò lè gbé fún un. iṣẹ́ ibi báwo tíra Ọlọ́run ni mo ní kó fi ilẹ̀ mí náà mo ní ó fi ilẹ̀ mo fi pọ́n tíra Ọlọ́run ni. bí bẹ́ẹ̀ tó bá ju ni lọ àmọ́ ràn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ ní wọn lọ́wọ́ ṣé máa kéwọ́ ẹ̀ ni wọn. àní ò lè gbé fún yín ẹ̀yin náà gbé fún wọn àfà. jó filẹ̀ jó filẹ̀. ó lè gbé fún wọn torí iṣẹ́ burúkú tó fi ń ṣe. etí mi ti ń kún gbòòrò wọ́n ti ní tíra tó ń ṣàìwọ́n ló fi ń ṣògbó owó ni. àwùsùbí kí ni láì ṣe ọmọ bọ́lá kí ẹ mọ ṣàtìrà káàkiri ìlú kí ló dé. àǹtí sẹ́yìn náà tún wà nù wọn. ṣé kò rí bẹ́ẹ̀ kí ni wàá jẹ pé tíra fúngbà tí ò rí bẹ́ẹ̀. ẹgbẹ́ wa mọ̀. àti sẹ́yìn náà mọ̀tò kún wọn mọ̀kún àwọn tí wọ́n sọ tójú wọn tó. ọ̀dà àwọn ti gbọ́ èbó ni mọ̀kún wọn ṣe bó ti ní kí n mọ̀kún wọn ọ̀bọ̀ wa fẹ́ kí n kún ọ látòní lọ tíra ìbò ní kò sá nítorí ọmọ tíra ìbò ìfẹ́ rí lọ́wọ́ rẹ mọ́ látòní lọ
fìtírà ẹ̀dá kó máa gbé ibi tó bá wà kí wọn náà máa ṣe ilé ayé títì ẹ̀ náà àkílódé wọ́n bí sọ́run mẹ́ja ni láì ṣe àwọn bọ́ọ̀lù wọn ń salẹ̀ káàkiri títì àbúrò rẹ̀. ẹni tíra tí mo ń sá káàkiri ọlọ́run ló ní máa ṣe rẹ̀ tíra ọlọ́run ni kọ́lá táwọn òbí wa bá sọ̀kalẹ̀ wá látọ̀run lè fi tíra ilẹ̀ torí pé ọlọ́run ló pa mí láṣẹ pé kí n máa ṣe ṣé wàá torí òbí àbí torí mọ̀lẹ́bí kí wọ́n á fi sí ọlọ́run lẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ àǹtí ẹ dákun ẹ má bínú sí mi ẹ dákun ẹ má bínú. ó lè fi kalẹ̀ àbí ìfẹ̀kàntẹ́lẹ̀ ńgbà mo ti gbalẹ̀ ọkọ mi lọ lórúkọ wa ti yọ yí padà látọ̀ ní lọ inú tíra àbẹ́mi ó mú kùnú àméjì tó bá lè fi tíra lẹ̀ adakẹ́lẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ dání kálukú mọ orúkọ ti lọ́tọ̀ọ̀tọ̀. mọ́mí ẹ jọ̀ọ́ tó bá lọ kádàrà àwọn tó ń lò tán tí ò bá rí lò mọ́ tèmi àtàwọn ọmọ mi lókùn tí ó wà á lò. àǹtí kò rí bẹ́ẹ̀. má jẹ́ kí n rí iwájú mi mọ́ o èmi àti àtijọ́ pín àlátò ni. àǹtí mọ́mí ẹ má ṣe sùúrù màmá amúnibúni lẹ́yìn náà fa wọ́n ní kẹ́ ẹ gbé tíra fáwọn ọmọ kílẹ̀dá yìí náà lè gbé tíra fáwọn ọmọ. àṣẹ ọ̀nà tó ẹ kún àǹtí ni. mo tẹ̀lé àǹtí mi ilé tẹ̀lé àǹtí ẹ wò nǹkan tó bá ti wù yín ni kẹ́ ẹ máa ṣe. ṣé bó ṣe wá ṣé yẹn ń sọ sóòtọ́ ni wàá ni ṣé òtọ́ ni wọ́n ti ń sọ ni. ẹ dákun ẹ má wọlé lọ ẹ dákun ẹ dákun ẹ má wọlé lọ ẹ má wọlé lọ ẹ dákun ó gbàgbà kí wàhálà rẹ báyìí á lè fún mi náà jàre. Assalamu alaikum. Alaikum salam. Ààrẹ àǹsára. Ṣé ò sí? Kò sí kankan. Àtìgbà tí mo ti dẹnu géètì ní tí ń wọ̀ lọ́wọ́ láàrín látọ̀kọ̀ọ̀kan tó ti wọ́n á rí kó derí kodò. Nípa tí wọ́n ń sọ káàkiri nígboro náà ni pé tíra tí mo ń ṣàkíyè mo fi ń ṣoògùn owó ni ìfi ń gba kádàrá mi yẹn ni. Mi sì ń ṣàtìrà mi fi ń jíṣẹ́ Ọlọ́run ni iṣẹ́ tọ́lọ́run rán mi lè mi fi ń jẹ́ mi fi ń kó Al-Qur'an Karim lẹ́ni. Wo bí ẹni tí ń parọ́ kò lè sunwọ̀n fún irọ́ gan kò lè dá fún ṣé ká sọ tí ń jò dòdò ọ̀rọ̀ etí ètè mi gan ti kún gbòòrò wọn sọ̀rọ̀ rẹ dáadáa ń bẹ pé àwọn sátírà káàkiri o wọn ló fi ṣògùn owó ni o má ṣe gbọ̀ngbọ̀n òdòdó ìpá má sọ òun wo bí jẹ́ ká sọ tí ń jò dòdò ọ̀rọ̀ ṣé wọn kò sẹ́ni ẹ̀ kan bíbà yìí àmẹ́ta la wà ń bíbà yìí Kùránì yìí ló sì kẹta wá ọba tó dá wa ló sì kẹrin ọ̀rọ̀ pé mi pẹ̀lú rẹ̀ tẹ́wọ́ fún mi tí òfin tẹ́ra sùn òfin sùnwọ̀n òfin sùnwọ̀n owó náà. ọ̀rẹ́ lẹ́nu rẹ̀ ṣé látijọ́ ìmú ti ń sọ pé tíra tí mo ń ṣàyè yìí fi ń sin lọ́hùn ni ìfi ń kó Al-Qur'an Karim lé mí ìṣògùn owó ọlọ́run bu ọlọ́run ọdẹ kẹ́mi mo sì fi ń ṣàánú tó àánú tí wọ́n ń ṣe yìí nìsín ó ti wá túmọ̀ sí pé mo ṣògùn owó ni. ọ̀dà jẹ́ ká sẹ́sá yapa ìhùn tì ìhùn kí wọ́n bá wá tí mo bá wá mo sáré pé mo pè ọ́ ọ̀rọ̀ dájọ́ ṣe lórí fóònù wọn náà mo bá wọlé ọba mu. àṣeyìn àtúbọ̀. má pẹ́ mo jòkó yò. ọlọ́mọ bàbá àjogún owó wọ́n pẹ́ o wàhálà tiẹ̀ lélẹ́yìn bí o bá ti rí o ti ṣe ọkàn mi Ọlọ́run rí gbogbo wa bùkátà tèmi ọ̀sán àti máa bí alọ́dọ̀ rẹ̀. ní sáwọn nílé ìjẹrò òsàmẹ̀yìn mọ̀gún òun ní sáwọn wọn nílé ọwárò àjíkítí sáwọn nílé alára ó pè ìyá òun kú òun fẹ́ yígba owó àyàkítí sáwọn lókè ìjẹrò ó pè bàbá òun kú òun fẹ́ yígba owó òsàmẹ̀yìn mọ̀gún ní sáwọn nílé ọwárò ó ní pé òun fẹ́ sí ìgbéyàwó ọmọ òun fẹ́ yígba owó. operation mi ti wà lẹ́ o báwo ló ṣe lè jẹ́ alẹ́ yìí ni bàbá yẹn máa gbó ẹ̀ wọlé alẹ́ yìí gangan ni bàbá yẹn máa gbó ẹ̀ wọlé mo lè fẹ́ kẹ́ ṣe kí mo fẹ́ kẹ́ block ẹ̀. kò sówó lọ́wọ́ mi. ẹlẹ́yìn bọ̀ bọ́ yìí rẹ̀. kí ni kèmé. ẹ fọ o ìlú wọn dínà tó tọ́ o ẹ fọ. sẹ́yìn mi oge ayé yóò ní ibùjẹ́ tẹ́gbọ́n náà fa orí tẹ́ni ìdórí tẹ̀fẹ́ kọ́ ẹ̀fọ́ òun ni bí ẹ̀ ní òun náà mọ bó ṣe kówó jẹ́rẹ̀ kówó jẹ́rẹ̀.
bọ́ yìí. ṣé bí ọmọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹ bá yín gbé lọ fún wọn. ẹ̀yin tó láyé ọyẹ ìgbẹ́bọ̀ yìí o. atákéré ìyọdún ni mo ti wà lọ́wọ́ ẹ̀yìn. ó dẹ̀ ṣọ́ pé kínní máa ṣiṣẹ́. tẹ bá fọkàn táìmù ẹ máa rí pípọ̀ ojú mi o. Bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀gá oúnjẹ máa ń wà nù kíchìn tẹ́ pé máa ṣe tàárọ̀ ọ̀sán àtàlẹ́ fún gbogbo wa tá wà nílé. nígbà tí nàìjíríà dá ó sì dagun báyìí ó ti dagun fún gbogbo yín náà nù. sórí ẹ̀ wa jẹ́ kí n sọ fún ẹ o èyí tájà fi bọ́ọ̀mù ẹ̀ ṣeré ló fi ń gé jẹ. ìmáìsà ọ̀jẹ̀ ìmáìsà ò ní máìn wọ́n bá ti dọ̀wọ́ oúnjẹ náà ni ó ṣèbò fún máìn ènìyàn sẹ́ran kó mẹ́rin ṣe láyé náà wọ́n ṣe lọ́rùn. Girls do something wọ́n sọ signet kan náà wọ́n ní ọ̀gá owó ṣé according to his name ṣé ọ̀gá kí ni túmọ̀ ọ̀gá owó. tọ́gà ń tọ́ àtúnṣe ni pé ìgbà náà la rí i pé tí wọ́n tọ́ àtúnṣe ni pé bí nàìjíríà ṣe rí ń sin pé nǹkan ò fara wé lọ ní gbogbo nǹkan bàjẹ́ ló fà tó jẹ́ pé ọ̀dọ̀ owó yẹn fi tí a fi ń gẹ̀ẹ́tì half salary. Yes sir. But ọ̀gá adébẹ̀yà abẹ́nibọ̀dì bẹ́ẹ̀ sà. Bẹ́ẹ̀ a rí traces kankan sà. Bẹ́ẹ̀ ni sà. Okay sà. Ọ̀gá ní ká máa bọ̀ wá sọ́fíìsì. Okay sir. ọ̀rẹ́ mi ó bá rí bákan náà. ọ̀rẹ́ mi wá bóòní lẹ́tọ̀ àfáàdìgún tí mo náà jẹjọ lọ́njọ́ Sunday. àfáàdìgún kí ló ní lẹ́nu tí ó wì kò ní nǹkan kan lẹ́nu tí ó wì àfáàdìgún alápò èṣù tí ń pe ara rẹ̀ lálápò tíra. ọ̀rẹ́ mi má jẹ́ láìfi rẹ̀ kì í ṣe alápò èṣù o alápò tíra ni èyí ṣe alápò èṣù. àwọn àfáà ọ̀rọ̀ ẹnu mi ní kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ mọ́ tẹ̀lé wà mí wo èmi ò tí ì rò pé mi ò lọ o. bá ṣe máa wíru ni tọ́ máa wíru ìwà rẹ̀ dàfà. wọ́n yìí mọ ọ̀rọ̀ àmọ́ tí mo bọ́yá ìlú lọ èmi ń lọ lẹ́tọ̀ tó bá rí bákan náà. kò sí wàhálà ìwà pọ̀ àti gbá àjọ lọ́jọ́ Sunday ẹ̀ dáadáa lọ́rẹ́ wa. wọ́n mo ti ṣàlàyé fún ẹ mo ní mi ní wá náà mo ti sọ fún mi ní wá o. dúró náà ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí sí mo dẹ́bẹ̀ kí ló ń bẹ̀ mí wọ́n dúró ọ̀rọ̀ tí mo bá kọ ẹsẹ̀ tọkọ tí kú sí mi ṣé ó lẹ́gbọ́n mi tó jù mí lọ ni mo bí ẹ́ àmì ṣé ó lọ́mọ ìyá mi ọmọ tó bá dẹ̀ bá tó bá ń wá àrùn kí ó ṣe tán tí ó parun ni mo dẹ̀ mi ò ní wá. Zuleya mo ti sọ tèmi fún ẹni mo sọ sẹ́ẹ̀ èyí dúró náà ẹ̀bẹ̀ kí ni ò wá bẹ̀ mí ṣé ẹ̀bẹ̀ kí n wá gbà tìjú àbí tèwo. àwọn olófẹ́ ṣe wá sí fún ṣáwọn tán ló ń ṣògo owó àwọn náà ní ti ṣe wá sí ta ló fẹ́ gbọ́ wò èmi ò ní ẹsẹ̀ tí mo lè fi sáré tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí nílẹ̀ lóko tán lè káàkiri mi lè sáré mi ní wá. ok wo ojú ti tiẹ̀ tọ́lọ́ọ̀tà náà Muhammad ni màá tì mọ́ lára ti bá wà o ojú tiẹ̀ àti tọ́lọ́ọ̀ àti tàná Muhammad ni màá tì mọ́ lára ti bá wà torí mi ìlẹ́sẹ̀ tí mo lè fi sáré tó bá bẹ̀rẹ̀ sí nílé yẹn káàkiri ó dà mo ti gbọ́ àwọn ọmọ mi ń kọ́ báwọn gbogbo mo ti gbọ́ àmọ́ mi lè sáré tó bá dólókùtà dé o tó bá bẹ̀rẹ̀ sí nílẹ̀ lóko mi lè sáré o àbí tó ń lẹ̀ ń pẹ́ ọ̀dà káàkiri ó dà máa wá mo ní mò ń bọ̀ wọ́n mò ń bọ̀ jàre ó dà ó ṣe ó dà ó abirù wàhálà wà lélẹ́yìí tọmọbìnrin fẹ́ kó mi sí wọn náà pa iṣẹ́ òògùn owó ṣé òun náà fẹ́ ṣe wáàsí kí ni wáàsí ìta gbangba pẹ̀lú nǹkan tó ìta gbangba náà kan wá tilẹ̀ lóko wá lé ni kó má jẹ́ kó lè mí lóko bí ní ẹsẹ̀ tí mo lè fi sáré o. Assalamualaikum. Yes ma, mo ní pé kí n sọ fún yín ní pé ṣé ẹ gbàgbé pé mi ní program tí mo sọ fún yín yẹn ma. Okay. Ẹ ti ń bọ̀. Torí pé a ti fẹ́ bẹ̀rẹ̀ program yẹn sí náà ló jẹ́ kí n tún pè yín. Okay ma. Sallallahu alaihi wasallam. Allahu akbar. Allahu akbar. Alhamdulillah. Ẹ̀yin Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Àlékún yọ́nú Ọlọ́run àti àánú rẹ̀. Kọ́mọ bá wọn àfọwà wa tí wọ́n ti lọ. Ọlọ́run ọba o.
ìwọ tá a dúró síbi ilé ní láti wá gbọ́rọ̀ Ọlọ́run gbogbo táwọn àbáwọ̀ ṣe fún wa ọlọ́mọsáàjọ wúlò fún wa bí wọ́n bá ti ń wí ọlọ́wọ́n jọ ọmọ wúlò fún wa. ọ̀la amínà tí wọ́n bá ti ń bá wa sọ ọlọ́mọsáàjọ ọmọ wúlò fún wa. làkàlẹ̀ amúdù amúdá láyò àdùlẹ̀ àṣírí ayò sílẹ̀ àṣà wà nábùtà wà ràmùlà wà lẹ́kọ̀tìrẹ́. làkàlẹ̀ amúdù máa àwòlákọ̀ bìnrin amúdù àṣànà. لطائف ما أهل لدينا وما مر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. èmi ni mo pè wá sí yìí láti fi yànnàná nǹkan méjì. Àkọ́kọ́ nípa awuyewuye tí ń lọ nígboro nípa pé àáfàá Àdìgún alápò tírà ó ṣoògùn owó. Ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tí wọ́n ń tara mi dẹ́ṣẹ̀ láti fi wá yànnàná bí Ọlọ́run ọba ṣe kẹ́mi pé èmi ò ṣoògùn owó ìkẹ́ Ọlọ́run ọba ni mò ń ná. Eléyìí ló mú mi pè wá sí yìí. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ìmá dẹ́ṣẹ̀ sọ́lọ́run ọba èyí tí máa tó wà àwọn ọmọ ènìyàn wá léyìí tí ó sì dáa. Ìdí méjì tí mo fi pe wá sí yìí ni síwájú kí n tó mọ wá ṣe wá sí lọ gba àwọn àfáà tí wọ́n kọ́ wa ní kéwú nílùú Ìlọrin gbogbo àwọn tó ti kú nù ọlọ́mọsàbà ṣe dáadáa fún wọn. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kọ́ lọ bá wọn gbogbo àwọn tó ń ṣiṣẹ́kù náà ọlọ́mọsàbà kẹ́ wọn. bẹ́ẹ̀ láti rí ṣéwù Alim ẹ̀yà kọ́ ṣéwù ẹ̀yà tó sọ pé ṣéwù lẹ́ẹ̀kan sí ẹ̀yà tó sọ pé ṣéwù lẹ́ẹ̀kan sí wàláwù yá sí fún kàwọn náà látà àbùdá kàwọn náà láàṣà wàláwùlà wàláwùsàtà ìlà kí n tó máa wá bá wá sí mi lọ mo ní ìtàn kékeré kan tí mo fẹ́ sọ tí ó fi ìdí bọ́lá wọn bá ṣe kẹ́mi hàn. Ìtàn náà lọ báyìí. Ìrẹ́ arákùnrin ẹrú Ọlọ́run àfà Àdìgún Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ̀ ṣùgbọ́n Olúwa ní iṣẹ́ tó fẹ́ gbé rán ọ ní orílẹ̀ ayé. Tírà Ọlọ́run tá a mọ̀ sí alukuran àwọn ọmọ ènìyàn wọ́n ṣe ní ọ̀nà tí ò fi dáa tí ò lẹ́tọ̀ọ́ wọ́n fi ẹ̀gbin kan alukuran ní Ọlọ́run gbé iṣẹ́ náà rán ọ kó o dìde báyìí kó o bẹ̀rẹ̀ sí ní tọ́jú tírà Ọlọ́run náà bí wọ́n ṣe ń sun níná tí wọ́n ń dà sáàtàn tí wọ́n ń dà síbi tí ò yẹ tí wọ́n ń kó sáàyè ẹ̀gbin kò dáa bẹ́ẹ̀ inú Ọlọ́run Allah kò dùn sí i. Ó bẹ̀rẹ̀ sí ní máa sàáká ó sì máa tọ́jú ẹ̀ lọ́nà tó dáa jùlọ ó daṣọ àpọ́nlé bò ó Ọlọ́run á sì máa bùkún ọlá rẹ láti bẹ̀. Salamu alaikum. wọ́n lọ́wọ́ àmọ́ sálátí ló ti sùn lọ gbádàrí kì í. ọ̀rẹ́ àfáà yìí kí ló dé iná gbé ọ. yóò dé mi nǹkan alákùnrin ni wọ́n lá. ọ̀la alákùn. wọ́n mi ọ̀rẹ́ alákùnrin ni ọmọ ọ̀tá méjì láti kò sọ̀rọ̀. dúró wo bí ṣé àná tó sì láwọn ọ̀lágbára fún wa. kò sí nǹkan kan alálásán náà ni. tí mo wá rí ọ fún níbi tí mo sọ fún ọ pàjọ lọ. lákùnmọ́bìnrin ọ̀rẹ́ níbi bọ́ọ̀lù ní sí. lákùnmọ́bìnrin. mo bínú jàre. lákùnmọ́bìnrin. ó sì bẹ̀rẹ̀ pé má bínú ọtí owó èsì àsìkò mi. má bínú lákùn. ọmọ gbé mi ṣe bẹ́ẹ̀ àti máa ń lọ náà ni gbogbo ibi tí àbá máa tó bá ń lọ. dákun ó sì bẹ̀rẹ̀ mo ṣàlàyé pàjọ lọ bí kan wá ní sí owó. ó ti fẹ́ máa bínú àná. ìbínú torí àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé owó èsì àsìkò mi. má bínú. tọ́ba sọ fún mi láti rẹ̀ sí màá dà máa rà pé owó mi tí mo ti wá láti lè lọ́rẹ̀. má bínú má bínú má bínú. mo bínú ọ̀dà mo ti gbọ́. má bínú jọ. mo bínú jọ. lọ́ba jíjọ́ mi inshallah. Allahu Akbar. Allahu Akbar. Al-Quran. Allahu Akbar.
Qur'ani Karim. Allahu Akbar. Allah. Qur'ani Karim. Ini apa? La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Allahu Akbar. Allahu Akbar. Kí Ọlọ́run sọ̀rọ̀ máa dọ̀tí. Ìdọ̀tí ọ̀gbọ̀dọ̀ kan. Dúró tíra lọ ń gbá mọ́lẹ̀ yìí bá ti dijọ́ mi tó bá ti ń gbálẹ̀ kó mọ mú tíra kó bẹ̀. Ẹ̀dá ká mọ gbá tíra mọ́lẹ̀ tó dijọ́ ọlọ́run lọ́ta fún ọ. Àfà kí ló dé? Tanu. Kí ló dé? Àfà sokùn ilẹ̀. Ẹ̀sọ́ ẹni sùúrù ilẹ̀. Mo fẹ́ lò ní. Mo fẹ́ lò ní sẹ́. Kí ló dé ní? Ẹni sùúrù. Kí ni ìbáàdé? Àfà ó fẹ́ para rẹ ni. Mo fẹ́ para mi ni o. Kí ló dé? Tó fi para rẹ. Àfà sábàbí tọ́lọ̀ fi ń ṣe yìí kọ̀ dá o. Sábàbí dáadáa ni. Kò dáa rárá. Sábàbí dáadáa ni. Àfà sẹ́rí ìṣòro tí mo ní. Ikú nìkan ọ̀nà àbáyọ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Irọ́ ni. Kí ni ìṣòro náà báwo ló ṣe tó? Tó fi wá para rẹ. Àwọn ọ̀bọ̀ pé tó bá para rẹ nísìnyí ìjìyà ńlá ni lọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí tó pa ẹ̀ tó pa ara rẹ̀ yóò wọ náà ni àlẹ́bí ti dilẹ̀ tó bá para rẹ̀ ní tó torí ẹ̀ para rẹ̀ yóò tún máa kú sí náà ni kò kí wá ní tí ò bá dé bọ̀ tó bá jẹ́ pé òkú ló wá kù tó fẹ́ pàṣọ tó láti para rẹ̀ àfa ẹ bá yẹ pé ẹ mọ irú ìṣòro tí mo ní ni ẹ ní sọ pé má para mi sẹ́ni bẹ́ẹ̀ sì ń wò mí àfà bẹ́ẹ̀ sì ń wò mí gbajúgbajà oníṣòwò ni mí mo wá gba owó kan ní báńkì àfà owó yìí pọ̀ ọ̀pọ̀ púpọ̀ ṣé wá rí mo fowó yìí ra ọjà àwọn kọ́sítọ́ọ̀mù ti gbẹ́sẹ̀ lé sẹ́ni bí wọ́n ṣe gbé ẹsẹ̀ lé o gbèsè ayé mi ni wọ́n gbẹ́sẹ̀ lé o kò sí ọ̀nà àbáyọ kankan kọjá kí n kú ọ̀nà àbáyọ ń bẹ kò sí ọ̀nà àbáyọ àwọn bá kí n dààmú mi. táwọn ẹni Ọlọ́run wá tọ́lọ́run bá wà tí tíra Ọlọ́run sì wà lẹ́yìn ọ̀sà di àwọn tó mọ Ọlọ́run ń pè tí wọ́n ń pẹ́ tíra Ọlọ́run lé àwọn sọ́tọ̀ àwọn ẹni Ọlọ́run lọ ni wọ́n á báyàn bẹ Ọlọ́run wọ́n fi Al-Qur'ani Karim bẹ Ọlọ́run fún yàn lérí ìṣòro tí ìbáwulẹ̀ dé báyàn ìṣòro náà wà á di pẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n ń lo Al-Qur'ani tí wọ́n fi ń bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ àwọn tí wọ́n ń pa Al-Qur'ani létí wọ́n sì ń lo tí ń bẹnu rẹ̀ bọ́lọ̀ ṣe wí àwọn ẹ̀yà múláyà òmẹ́yìnì bàbá mẹ́ráyà ìyẹn wá sátúrú àwọn ẹni Ọlọ́run lọ wọ́n wá bá wọn
báyàn bí ọlọ́run lórí ìṣòro yàn ìṣòro ló sì di pẹ̀lẹ́ ikú kíkan ikú kíkan kẹtí kan. sẹ́rí mọ́ ọmọ náà bí padà o sẹ́rí òkò yìí mo fi pamọ́ ní padà wá. irọ́ ìmọ̀ tiẹ̀ mú kó mẹ́ ikú yẹ̀ lérí rẹ̀ ikú yẹ̀ lérí rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹrù rẹ̀ náà wá ní wọ́n gbà ikú wọ́n jẹ́sẹ̀ lé pẹ̀lú ògùn ọlọ́run àlùbáríkà láwọn ẹni ọlọ́run Al-Qur'ani Al-Karim wọ́n gbẹ́rù náà kalẹ̀ wọ́n gbẹ́rù náà kalẹ̀ torí pé Al-Qur'ani ọlọ́run ti sọ pé láwọn zanna asal Qur'ani alájàbà ní ìlànà ayétàwó ọ̀sì àmì tàṣọ́ọ̀dì àmì ní àṣìyàtìlá ọtílẹ̀kàlẹ̀ àmùsálù nàdìríbù àlì náà sì làálà àwọn yàtọ̀ fà kàrúnà. Aleykum salaam. Hello, sir. Assalamu alaikum. Ọjọ́ mẹ́ta, sir. Ó tó jẹ́ mẹ́ta. Alhamdulillah. Masha Allah. Alhamdulillah. Ustaz. Ẹ̀sìn gaza. Masha Allah. Ẹ̀sìn ọjọ́ sà. Ọlọ́run bá mi dúpẹ́ fún. Ọlọ́run ní ká dúpẹ́ fún. Ọlọ́run ní ká dúpẹ́ fún. Àdúrà yìí gbà lórí mi sà. Alhamdulillah. Ó ti tó bí oṣù méjì báyìí tí àwọn kọ́sítọ́mù yẹn ti release ọjà. Allahu akbar. Kò sí nǹkan tí ò jẹ́ kí n yọjú sí gbogbo àwọn ọjà yẹn a ní láti sọ̀rọ̀ dùnú. Ṣùgbọ́n alhamdulillah dúpẹ́ fọ́nà oúnjẹ ti dùnú. Pé ìwé tẹ́ rí mi gan-an ọpẹ́ ló ń já sí. Èmi náà rí bẹ́ẹ̀. Èmi náà rí bẹ́ẹ̀. Sọ àdúrà yìí gbà lórí mi láti sọ̀rọ̀ dùnú. Al-Qur'ani lè jẹ. Al-Qur'ani Karim. Báyọ̀ ni Ọlọ́run ṣe ṣe lánàá tí sì fi máa gbà. Náà ló gbà lọ́dọ̀. Àfà, mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ fọ́lọ̀. Alhamdulillah. Ẹ tún dúpẹ́ fọ́lọ̀. Alhamdulillah. Ẹ dúpẹ́ fọ́lọ̀ lẹ́yìn. Alhamdulillahi rabbil alamin. Àwọn Yorùbá ní oore lóore wọ́tọ̀. Ẹ ṣe mí lóore, èmi náà wá fẹ́ dúpẹ́ fún yín. Mo fẹ́ dúpẹ́ fọ́lọ̀ látara yín. Ẹ wo báàgì yìí sà, owó ló kún bẹ́ẹ̀. Ẹyin lẹ sí i. Ọlọ́run bá kó fàlù àìkà sí i. Allahu akbar. Ìwọ mọ oore ni mélòó mélòó tá a ti ṣe àdúrà fún tádùá rẹ̀ sì gbà tá a rí mọ́. Àmọ́ ìfi oore hàn tí wọ́n mọ oore náà lójú olú àfilé ìdúpẹ́ ibi tó oore rẹ̀ dé kò ní takú síbẹ̀ ó sì gùn lẹ́mìí àlùbáríkà Ọlọ́run àlùbáríkà Al-Qur'ani Karim oore rẹ̀ kò ní takú síbi tó dé ó wà gùn lẹ́mìí ó gùn lẹ́mìí àlùbáríkà Al-Qur'ani Karim ọlá àwọn ẹni Ọlọ́run wájú Ọlọ́run mo dúpẹ́ púpọ̀. Ìtọ́ abẹ́rẹ́ wá sí báyìí, àbá kọ́sìm bọ́ọ̀ lọ́lọ́run wí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu in ja'akum fasiqun binnabain fatabayyanu an tusibu qauman bijahalatin فتصبحوا على ما فعلتم نادمون. Ọlọ́run ní yá ayọ̀ alásínà àmànú. Yá ayọ̀ alladhina àmànú. Gbogbo ayé tá a nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. In ja'akum fasiqun. Tí òbílẹ̀ ọjọ́ kan bá wá bá yín tó mú ìró kan wá fún yín. Fatabayyanu. Ẹ wádìí ìró náà dáadáa. Kọ́mọ̀ wá sí pé wà á máa ṣe àwọn ìjọ pẹ̀lú àìmọ̀kan yín tẹ́fi wá kó bára yín ẹ wàá kábàámà lérí tẹ́ ẹ bá ń sọ nígbẹ̀yìn. Tusibihu ala ma fa'altum nadimin. Kọ́mọ̀ wá di pé wà á kábàámà nígbẹ̀yìn. Nítorí pé tí bá ń dẹ́ṣẹ̀ tí ń sọ tí èèyàn ṣe tí ò mọ̀dí rẹ̀ tí bá ń sọ ní dẹ́ṣẹ̀ nìyẹn. Àmọ́ èmi ti wá foríjì yín torí pé ẹ̀ máa ń tẹ̀ ṣe àti tẹ̀ sọ. Àmì ẹ̀ tún lọ túbọ̀ lọ́dọ̀ Ọlọ́run aláforíjì ni. Ọlọ́run tí wọ́n ń sọ náà Al-Qur'ani. Sẹ́yìn náà ti wá rí báyìí. Bọ́lọ́run ṣe kẹ́ àfá Àdìgún alápò tíra nìyẹn. Àfá Àdìgún òṣògùn owó. Tíra tí ń sàn káàkiri Ọlọ́run ló ní ọmọ sá. Ọlọ́run ló pa á láṣẹ bẹ́ẹ̀. Tí sì ń ṣe.
Aba Qasim kí lọ́lọ́run bá wí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wala taqifu ma laysa laka bihi ilmun. Inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula. Ala ni wala taqifu ma laysa laka bihi ilmun. Ito bá ní mímọ̀ pé tó bá dálẹ̀ wọ́n má bá wọn dá sí nítorí ìnà samuel gbogbo etí wa tàbí ń gbọ́rọ̀ ni àtọ́jú ìrìnà wa ni àti làákàyè wa gbogbo ẹ̀ pátá ọlọ́run ó béèrè bá a ṣe lò ó láyé tó bá dàlù kìyàmà ọlọ́run ó béèrè bá a ti lò ó láyé ká má fi àwọn nǹkan yìí ká má fi dẹ́ṣẹ̀ síwájú ọlọ́run nítorí ìjọ́ gbé dàlù kìyàmà ojú ayé náà ti wá rí báyìí èmi wá foríjì yín fún gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti tara mi dá ká wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run foríjì gbogbo wa. Afa ẹ jọ̀ọ́ báwo ni èmi ṣe máa rá foríjì because a ti ṣẹ̀ gan-an a ti ṣẹ̀ sọ́dọ̀ yín nǹkan tá a dẹ̀ ń gbọ́n pa yín náà ló fà á báwo ni mo ṣe máa ṣe ní máa rá foríjì. ẹ̀yin ọ̀rá foríjì ẹ̀yin dẹ́gbẹ́ fẹ́ lù mí pa ẹni yóò lè rá foríjì o tí wọ́n fẹ́ rá foríjì gẹ́lẹ́dàá mi ò ní gbà fún ẹ àbáyé bẹ́ẹ̀ lù mí pa ni o. káì wọ́n ra foríjì àìmọ̀tẹ́lẹ̀ nígbà wọn sì mà ní ìsìn wọ́n wá foríjì lọ́dọ̀ ọlọ́run wọ́n ra foríjì. ọlọ́run wá foríjì wá rábí ọlọ́run wá foríjì wá rábí ọlọ́run torí wọ́n lálá foríjì ọba ìláyé wá foríjì wá rábí ọlọ́run. ربك رب العزة عما يصفون والسلام على المرسلين